tí a máa mọ Ṣakiru lórí social media yìí relationship ẹ̀ òun lèmi pé mo kọ́ máa come across ẹ̀ lórí social media relationship ẹ̀ ṣẹ́yìn tó bá ti mú ọkùnrin tó bá ti ṣíwọ́ sókè ná obìnrin ẹ ṣe o tó bá ti ṣe kí ni tó bá ti ṣíwọ́ sókè ná obìnrin tó ti gbé obìnrin síta tó ń pariwo ẹ̀ síta pé káyé lè rí wípé èèyàn burúkú ni màá expose ọmọbìnrin yìí màá jẹ́ kéèyàn mọ̀ wípé kì í ṣe obìnrin dáadáa ọkùnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjà kọjá nírú ọkùnrin bẹ́ẹ̀ irú ẹ̀ ní ti Ṣakiru ọ̀kan lọmọ tẹ́ wọ́n lójú screen mi wípé a lot of people máa mọ ẹni tó jẹ́ Ṣakiru lórí social media relationship ẹ̀ lọ́ fi mọ̀ pẹ̀lú ex ẹ̀ bí akápẹ́ ni ẹni sì ní baby mama ẹ̀ àdẹ̀ lè pè wọ́n ní baby mama because according to kọ́tà gbọ́ ó dà ìpọ́n fẹ́ra wọn ní ṣùlọ́kà ni ṣùgbọ́n nítorí òun ya jígóló ọkùnrin ìka ọkùnrin ó gbé obìnrin yẹn sórí social media ṣé rí mo fẹ́ fi àsìkò yìí gbé fún àwọn bàbá dáadáa bàbá lálùbáríkà kọ́ ló ń jẹ́ ká rí yín pẹ́ and I want a lot of people to learn from Ṣakiru mistakes bó ṣe wà from A to Z from day one tí Ṣakiru ti wá sórí social media ó yẹ kí a lot of people kọ́ ti learn lára Ṣakiru tó bá sọ̀rọ̀ wípé home breaker is one of them èèyàn tó máa ń da ilé onílé tó máa ń ba ilé onílé jẹ́ Ṣakiru is one of them tó bá sọ̀rọ̀ nípa ẹni tó máa ń gbéyàn ṣubú láti fi gòkè láti fi popular láti fi fame Ṣakiru ó jẹ́ kan lára wọn ìyẹn ní tí wọ́n lójú screen mi ẹ̀yin tí Instagram ẹ má bínú but máa show yín ní picture later ó jẹ́ kan lára wọn tó bá sọ̀rọ̀ nípa ẹni tó ó máa ń fẹ́ kó jẹ́ pé gbogbo ọjọ́ ayé àfẹ̀mí Ṣakiru ìkan lára àwọn tó níwà yẹn lọ́wọ́ ni tó bá tún wá sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ wípé ó purọ́ tó bá sọ pé number one àwọn onírọ́ nínú ayé Ṣakiru òun ni ṣẹ́yìn gbogbo àwọn qualification burúkú tó fi kẹ́kọ̀ọ́ láti lè stay away from something gbogbo àwọn nǹkan tí wọ́n lè fi kẹ́kọ̀ọ́ láti lè fi qualify èèyàn fún èèyàn burúkú èèyàn tí ò yẹ kéèyàn pàdé nínú ayé yìí. I'm not sorry to say this. I can prove it. I can quote it to any length. Ṣakiru is one of them. Ṣebí Ọlọ́run tó gbé Ṣakiru wá sórí social media. Ẹ má jẹ́ ká rí wípé èṣù ló gbé wá. No. Ọlọ́run gbé wá ni fún àwọn tó bá ní làákàyè tó ní ọpọlọ láti lè fi kẹ́kọ̀ọ́ wípé ayé pé méjì. I want a lot of men outside there and women to learn from their marriage. Let's learn a lot. Mo máa sọ kíni kan pé me coming to social media. Mo máa wá láti wá learn ni. Not to bring anybody down. Because I'm not perfect. Nobody is perfect. But èèyàn tó bá ti rí rẹ̀ wípé òun perfect. Somebody like Mr. Jigolo Ṣakiru. Tó bá ti rí rẹ̀ pé òun perfect. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ sá fún wọn. And mo fẹ́ kí a lot of people can learn from their marriage. And there is a lot they learn látara Ṣakiru. And your mommy, there is a lot they learn láti ara Alhaja Kudirat. Kọ́lọ́ bá wa ṣe dáadáa fún ẹni Ọlọ́run fẹ́. Kọ́lọ́ bá wa fọmọ òdòdó táwọn lọ́rẹ̀. There is a lot they only learn lára relationship àwọn méjèèjì yìí. This one is no matter of hatred. It's no matter of wípé it has to do with Yoruba nation. No. This is social media case. And anything that comes to social media, please, let's try to learn from it. Not to just gossip about it. Not to be just doing propaganda. Trying to destroy marriage or break someone's hope. No. Let's learn from them. Somebody like me, if I come on social media to break Ṣakiru's hope, what will be my gain? Nothing. Kò sí nǹkan tí mo fẹ́ gain níbẹ̀. Number one, he cannot be the father of my baby. He cannot be my ally. Never in life kò lè ṣẹlẹ̀. Mi ò dá, mi ò jẹun tí ò dá. To me kò dá. Because I have studied him from a far distance, from a long distance. I know the kind of animal he is. He's an animal. So I'm just saying this. Kind of people will be a chauffeur of people who did know. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ẹni. Kì í ṣe ẹni tí yóò gbé ayé lé lọ́wọ́. Kì í ṣe ẹni tí lè rìn súnmọ́. Nítorí pé kí ni tó bá sọ̀rọ̀ nípa àwọn apanijayé. Abayọ̀ láyé jẹ́ fi jayé.
kó wá sórí social media kó wá ba ayé èèyàn kan jẹ́ kó dẹ̀ jókòó báyìí kó máa sọ wípé kọ̀wé kó máa fi gbé ara títí ẹ̀ ga. Shakiru is that kind of person. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni ẹni tí ẹ̀wọ̀n lójú screen mi jẹ́. Kó tún wá sọ̀rọ̀ nípa ẹni tó lè tọwọ́ bọ ìgbésí ayé aláyé tí ò rán ènìyàn ní iṣẹ́ báyẹ̀ bá lè bàjẹ́ kó bàjẹ́. Ó máa ń ṣe one way traffic ni. Kò kí ń bojú wẹ̀yìn wípé dúró náà kí ló máa ṣẹlẹ̀ future. Shakiru ẹ bá mi hashtag ẹ̀ tó bá ti dé bíbá ìyàwó náà ó ní fake account tó pọ̀ mo dẹ̀ ti mọ fake account ẹ̀ bíi mẹ́ta ní mo mọ̀ mo dẹ̀ gbọ́ pé ó ní tó bíi 5 or 6 but mo ti mọ mẹ́ta so if you are ìyàwó náà ó bẹ́tà kó ra jẹ silent watcher kó just máa wò mí. If you comment with your fake account I will bring it out. Kò kí ń wo wípé kí ló máa ṣẹlẹ̀ ní ọ̀la. Ẹ̀yin àgbà máa sọ̀rọ̀ kan wípé èdè la rí kò sẹ́ni tó mọ̀la. Tí ọ̀la yẹn bá dé kí ló máa ṣẹlẹ̀? Mo fi gbogbo dáadáa tí mo wá láyé mi búra. This morning, mo tún ti ara Shakiru, mo tún fi yin Ọlọ́run, mo tún fi ṣe kíni, mo tún yọ prayer point láti ara ẹ̀. Mi ní sọ síta, but I'm saying it ní gbogbo gbàgbà tábà pé mo tún ti ara ẹ̀, mo tún fi yọ prayer point. Ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ lórí social media nìyẹn, kì í ṣe ẹ̀kọ́ láti bá tèèyàn jẹ́. Tí Shakiru bá dúró wípé èèyàn máa fall àfi tí ẹni yẹn bá ní Ọlọ́run ni ò ní fall. Irú èèyàn tó bá ti gbé ìgbé ayé bẹ́ẹ̀ yẹn ìgbé ayé burúkú tí ò dá ní. Me coming outside for you love karma ni. Karma. Nígbà tí kéèsì bọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ èèyàn kan pè mí obìnrin lónítàn ẹni yẹn dẹ̀ sọ ọ̀rọ̀ Shakiru fún mi láì rí ẹni yẹn sójú láì mọ píríọ̀dù yẹn mo dẹ̀ ń bá ẹni yẹn sunkún sí inú. Shakiru àwọn tó ti ṣẹ̀ lórí Blue App pọ̀ ẹni yẹn ní láti máa sọ fún mi pé Lady K òun rí ṣòtẹ́ ṣe fún Shakiru ṣé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí ni mo ní yes bá ṣe rí náà nìyẹn o lórí Blue App yìí. Ẹni yẹn wá ti ẹnu bọ̀rọ̀ kan tí Shakiru ṣe fún àwọn ọwọ́ àtẹnubọ̀ fún mi mo dé ń bá ẹni yẹn sunkún nínú kọ̀rọ̀ yàrá mi pé lórí Facebook ẹni yẹn ní bẹ́ẹ̀ ni ẹni yẹn ní Lady K ẹni yẹn ní àwọn wọlé àwọn bọ́ra sí ìhòòhò bí Ọlọ́run ṣe dá àwọn dẹ̀ ń fi ọwọ́ gbá ojú òbò àwọn fi ń gbá ọyọ̀ àyà àwọn fi ń gbá ipò àṣẹ tó ní agbára mẹ́ta tó wà lára obìnrin àwọn dẹ̀ ń sọ ẹkún àwọn dẹ̀ ń sọ fún Ọlọ́run wípé tí ò bá gbèjà wọn pẹ̀lú irọ́ tí Shakiru pamọ́ àwọn lórí social media àwọn ò ní sí ẹ mọ́. That is the kind of person tó jẹ́. Àwọn olórí lè máa wọ pé akílódé tọwọ́ bá tọwọ́ bọ wedding rẹ̀ báyìí kò sẹ́ni tó bá tọwọ́ bọ wedding rẹ̀ ẹ̀san lókè kí Ọlọ́run lọ́jọ́ ìníjọ kó má jẹ́ kí ẹ̀san burúkú kó ké lórí ẹnikẹ́ni nínú wa. Ẹ̀san burúkú kó má ké lórí ẹnikẹ́ni nínú wa. Gbogbo ohun tí a bá ń ṣe láyé yìí ẹ jẹ́ ká máa ṣe dẹ̀ẹ́dẹ̀ ìjà tí a bá fẹ́ jà ẹ jẹ́ ká máa jà díẹ̀díẹ̀ nítorí ẹnìkan nítorí ọ̀la kò sẹ́ni tó mọ̀ ọ̀la. Tó bá sọ fún Shakiru Alimi wípé ó máa padà ṣí ẹlẹ́yà lórí social media báyìí ìgbéyàwó òun àti alájàkúdá tó táyé máa tọwọ́ bọ̀ Shakiru àjẹyàn á sọ fún yín pé tẹ bá sá lóògùn kò ní jẹ́. Mo máa ń sọ kíní kan wípé èyí ó máa ṣe nǹkan á rò bí nǹkan tó dáa lòun ṣe bí ìwà nǹkan tó dẹ̀ bá ba tiẹ̀ jẹ́ lọ́jọ́ iwájú ni òun ló ṣe á dẹ̀ máa rí nílé wípé yes òun ṣe nǹkan tó dáa. Kí Ọlọ́run má jẹ́ ká ṣe kéde ká ṣiṣẹ́ láyé wa. Níbi onídàgùnkù ẹni yẹn débi tó máa lọ bẹ ẹni yẹn lẹ́yìn ẹni yẹn jẹ́ kó yé mi wípé àwọn bọ́ sínú ilé àwọn sọ ẹkún kíkorò wípé nǹkan tí àwọn ò ṣe. Shakiru bọ́ sórí social media obìnrin lẹ́ni tí mo sọ yìí ó dẹ̀ pa irọ́ ràbàtì. Shakiru tún wá ní kinní kan ní ọ̀kan lọ́mọ tẹ́ ẹ̀ wò yìí Mr. Jigolo yìí á tún wá lọ mú fídíò èèyàn á tún wá install ẹ̀ kò kàwé ṣùgbọ́n technology téèyàn lè fi bà tèèyàn jẹ́ Shakiru mọ̀. Ṣẹ́yẹ́ ẹni tó kàwé tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ àti ẹ̀bùn tó péye kò ní ọpọlọ tó technology tí Shakiru ní láti fi bà tèèyàn jẹ́.
Install video sínú ara wọn bóyá lọ́wọ́ máa ti tó máa help ẹni because èmi gan máa wọ̀ pé báwo ni bọ̀bọ̀ useless ṣe ṣe lọ báwo lẹ́wọ̀n kò ṣe ṣe kiri. Á dẹ̀ gbé sínú ara wọn ó dẹ̀ manipulate voice ẹni yẹn ó dẹ̀ gbé lọ síbi tẹ́ni yẹn ò tiẹ̀ rìn sí. Àlẹ́ mi ìdè ṣàlàyé fún mi báyìí mo dẹ̀ fi pìtì fẹ́ nìyẹn pé wow mo dẹ̀ wà láyé mi ò gbọ́ eléèrè ẹni yẹn ní kí n lọ sí YouTube kí n lọ wò ó. Ṣakiru irú ẹni bẹ́ẹ̀ yẹn tó lè sọ fún èmi tí bá parọ́ mọ́ ẹ kí ànábì tó ló gbàgbọ́ nínú ẹ̀ kó jẹ mí níyà ṣùgbọ́n tí bá parọ́ mọ́ ẹ ò lè bọ́nu tó kò sí. Kí ẹni yẹn tó lè máa sọ bẹ́ẹ̀ fún mi pé kí n lọ wò ó ní YouTube ó wà ń bẹ́ẹ̀. Ẹni yẹn lòun bọ́ sínú ilé òun dẹ̀ bọ́ra sí ìwòwò bọ́ lóun ṣe dá òun dẹ̀ fọwọ́ gbá òbò òun fọwọ́ gbá ọyàn àyà òun fọwọ́ gbá ikùn ṣó mọyé ìṣẹ̀dá tó ti gbé ẹ ṣépè bẹ́ẹ̀ ṣó mọyé ìṣẹ̀dá tó ti wá bá títí ẹ̀ jẹ́ ó lè dédé mọ̀ kó fẹ́ gbajúmọ̀ wọn lọ́mọdé bògò kó o bójú wẹ̀yìn òjò kọ́ lolúwẹ̀rẹ̀ padé iye ogún ọdún dẹ̀ ni ó gbóná yẹgiyẹgi nínú kúlà lọ́dọ̀ ọba tó dá gbogbo ayé àti ọ̀run. Ọba dákẹ́dájú á máa wọ ẹbẹ̀ wá dẹ̀ máa jẹ lọ wá máa jẹ lọ nígbà tí love ká máa bá máa dé wá wá tì ò ní rúdùtù ẹ̀. Ìgbòho òṣẹ́ máa yẹ òrò ẹ́ òun ta máa yẹ síta òun sọ oríṣiríṣi nípa Sunday Igboho ó tún ṣe ṣó lánàá ó tún bú Igboho àti tó ti bú Igboho ó di ẹ̀bí ló torí Igboho kó wá dẹ̀ lò ṣé Igboho lẹ́lẹ́dàá ni. Meanwhile Ṣakiru ṣó lè káyé yóò bìrì tó ti fi ọ̀rọ̀ ẹnu bá títí ẹ̀ jẹ́ lórí social media all in the name of ó fẹ́ pull crowd ó fẹ́ kọ́ máa rí ẹni fàǹdà ó fẹ́ kọ́ máa rí ẹni rí pé yes akọni ni ẹ́ ohun ọ̀rọ̀ sọ speaker ni ẹ́ gbajúmọ̀ ni ẹ́ meanwhile ó gbajúmọ̀ gbogbo gbajúmọ̀ ẹ̀ kókó jẹ́ orí Facebook kókó jẹ́ orí Facebook ìbáyé ayé ìṣọ̀tàn Ọlọ́run ni ayé lè mú ẹ kí ànábì tó mú sí kó má mú ẹ láti pàṣẹ pé kí ni àwọn táwọn òbí yẹn dá ó bà wọ́n nínú jẹ́ ó bà wọ́n lọ́kàn jẹ́. Àìmọye wedding ọkọ àtìyàwó tí Ṣakiru ti wá intervene sí nínú orí social media tó dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ò lè tọ́ lórí social media tó sọ sí. Bákan náà ló tún dífá fún àwọn tí ò ṣẹ́ all in the name of wípé o fẹ́ jà fún ìlú. Ṣakiru, I saw the video you did yesterday. O ṣe show fún mi, o ṣe fún Chief. I saw it. Mo wò. Shobi, let me tell you one thing. I'm a kind of person. Actually, I don't watch your show. But that yesterday, the spirits keep on pushing me. Mo wá forward the show yẹn. Mo forward it. Towards the end. Mo gbọ́ bó ṣe sọ̀rọ̀ sí mi. I don't said. Shobi wọ́n kọ́ lẹ́ni tó kọ́kọ́ máa sọ wípé àwọn DSS wọ́n ṣe báyìí fún Lady K. Ìgbà tó tiẹ̀ tún máa sọ tànú ọlọ́pàá ló tún sọ. Kò tún ṣe DSS mọ́ ọlọ́pàá tún ni. Ó wá ta sí Chief. Shobi gbogbo àwọn ìṣẹ̀dá tí wọn ò ṣẹ́, tí wọn ò bú ẹ, tí wọn ò rú ẹ, tó ń gobi sí. Ìṣẹ̀dá títí wọn náà lè sun. Ó wo bí wọn nìkan ló ń sin Ọlọ́run. Lọ fún mi ní list iye àwọn tó ti ṣe show. Just sit down fún ara ẹ̀ Ṣakiru tó bá láǹfààní àti máa wò mí. Ẹjọ́ èyí tẹ́ wo mi, ẹ jẹ́ ká learn from this. Jókòó kó wòye àwọn tó ti call out lórí social media. Tó ti ṣe show fún, tó ti fún wọn gba star, ó fún wọn gbogbo monetization, ó fún wọn pull crowd, ó fún wọn jẹ́ ká yé ẹni tó mọ ọ̀rọ̀ sọ. Ṣakiru lọ́jọ́ kò wo iye wọn kan fún ara list wọn, kó wá wòye àwọn tó bọ́ síta wá dá ẹ lóhùn. Let me tell you one thing. Ṣorí Sunday Igboho ṣayẹ. Ó bá sọ fún wa all the time wípé a ò gbọdọ̀ dá ẹ lóhùn. But you will not believe nítorí pé kí ni demon ó gbé inú ẹ. Demon tó dẹ̀ gbé inú ẹ yẹn náà ló máa mú ẹ tó máa ṣiṣẹ́ tó máa ṣẹlẹ́yà kì í ṣépè. For you coming outside for me, tí bá ní mo máa jókòó tiẹ̀, mo máa jókòó, ìwọ ni wo ò ní àròjinlẹ̀. Let me tell you one thing. Let's take a tí mo rí ṣe lánàá. Ṣọmọ yìí tí mo kọ́ pé I called all my children.
gbogbo ọmọ dọ́sìnì tí mo bí mo lọ́kàn lọ́mọ ṣe ṣó fún mi. Do you know what they say? ẹlẹ́yìn àtọ̀kọ lọ́mọ yìí ṣá mo ti káńtà bẹ̀yẹ nìyẹn. ọlẹ́yìn àtọ̀kọ lọ́mọ yìí statement tó jáde lẹ́nu àwọn ọmọ mi nìyẹn. wọ́n lẹ́yìn àtọ̀kọ lọ́mọ yìí ṣá ẹ tún ti bẹ̀rẹ̀ àbúlà tún ti bẹ̀rẹ̀ ó ti jáde o ọlọ́pàá ló tún sọ lọ́tẹ̀ yìí o. first born mi ní ẹjọ́ torí ọlọ́run ẹ lọ sort it out. mo mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni ìwọ ò ní làákàyè ò láròjinlẹ̀. You don't plan for your children's future. You are only planning for your own present. Ohun tó jẹ lọ́wọ́lọ́wọ́, ohun tó fẹ́ dà lọ́wọ́lọ́wọ́, ohun ló planning fún. O planning for future àwọn ọmọ ẹ̀. Now look at you, law of karma. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ẹlẹ́ni, the record will be on social media. And let me tell you one thing. I'm using this opportunity to tell you, Baba ṣe gbé wá fún ẹ, Mama bẹ́ẹ̀ fi kú. That is it. Be the backup lórí kése mọ́. The last show, one show ni mo ṣe fún ẹ tó fẹ́ kú. One mood tó fi react tó fi dá mi lóhùn. Gbogbo ọmọ èèyàn tó jáde tó ṣe show fún ẹ. Tèmi mọ̀ fún ẹ. Nítorí pé kí ni apani ní ẹ tí ò fẹ́ kọ́ múdà kọjá níwájú òun. Mo rí pé nínú gbogbo àwọn tó bọ́ṣà tó ṣe show fún ẹ lọ wo ìgbésí ayé ẹ bó ṣe ṣe ẹ̀ sí lórí TikTok. Up to this morning, o ti trend lórí TikTok, o ń ṣe ẹ̀ sí o ń ṣe ẹlẹ́yà. Àwọn èèyàn dẹ̀ bẹ́ẹ̀ post ẹ̀ kiri. Mo rí pé tèmi àti post àbọ̀dà ló dùn ẹ̀. Ìwọ lè dókòó láti fẹ́ bà tèèyàn jẹ́. Ìwọ ò dẹ̀ fẹ́ kí tiẹ̀ bàjẹ́. Kò yẹ kó jáde lẹ́nu títí ẹ ọ̀kan lọ́mọ. Wípé kí ló kọ àwọn èèyàn kọ̀ọ̀rọ̀ fámìlì títí ẹ. Fámìlì oní fámìlì tó ń dá síta ló gbéṣẹ́ rú ẹ. Ó ní torí òun jà fúlù, ẹyẹ ìlú ẹ máa wó. Ó ní torí òun jà fúlù, òun kanta, òun win, bẹ́ẹ̀ náà ìgbéraga yẹ, ìyẹ́ burúkú yẹn náà kò tí wálẹ̀. Ó ṣe plan, àwọn wo ló bá jà tó kanta tó win ni? Tinubu kò gbọdọ̀ sọ wípé òun win ni. Ká má wá sọ̀rọ̀ rí flat. Kí wọ́n wá sọ wípé wọ́n win ni, ó kanta, àwọn wo. No be for mouth. Sórí bí mo ṣe wà tí mi ò ju fọ́nrán gbálẹ̀ lọ. Ibi tí mo sì gbajúmọ̀ dé, ọkọ lọ́mọ trust me. Ó débẹ̀. Ó dẹ̀ proof to the whole world pé wọ́n gbogbo ayé torí ó bá wọn jà. Àwọn mẹ́rin ni wọ́n bá jà. Tó dẹ̀ win ni wọ́n lórí social media yìí. Àwọn ló fẹ́ dalé eru kí ló kàn mí kan life ìgbésí ayé ẹ. Tí o bá kí ṣe ṣọṣọṣọ sọ̀rọ̀ lọ́rọ̀, nobody will come for you. Àwọn èèyàn ò ní dá sóòwò ṣùgbọ́n torí wọ́n fún ara ẹ jẹ́ home breaker tó máa ń ba ayé èèyàn tó máa ń ba àgbéyàwó jẹ́. Ẹni tí ò ṣẹ́ ó máa ń fẹ́ fi wọ́n ṣe àtẹ̀gùn kó lè ga. Ó dẹ̀ mọ̀ wípé gíga yìí ò lọ títí. Àwọn kan ti ṣerú ẹ̀ lánàá àwọn dà àwa àwọn àrí wọn mọ́. Gbogbo ohun tó ń ṣe. Wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òtítọ́ bàbá. Gbogbo ohun tó ń ṣe ẹ̀san ìwà ní kélé ẹ lórí. Ó ti gbàgbé pé o bímọ. Ọlọ́run wá kẹ́ ẹ, kò ṣoore yẹn lábọ̀ fún ẹ, ó fún ẹ lákọ, ó fún ẹ lábọ̀. Ó fún ẹ ní ìfún bó ṣe dá ayé àti ọ̀run ló ṣe fún ẹ. Gbogbo ohun tó wá ń ṣe fún àwọn èèyàn, ìjẹ́ o rò wípé kí ló lè jẹ́ connection fún wa àti fún àwọn ọmọ títí ẹ àtàwọn ọmọ tó ti bà láyé jẹ́, àwọn tó bá yé wọn jẹ́ recent àtàwọn ọmọ títí ẹ lọ́jọ́ ọ̀la, kí ló máa padà wá jẹ́ connection fún wọn? Ìjọ òru àròjinlẹ̀ débẹ̀, Ṣakiru. O kì í jókòó gbogbo àròjinlẹ̀, o máa ń báyọ̀ jà àjàdíjú àjà tó bá lè já kẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ kó bọ́. Ṣùgbọ́n tó fojú Alájà Kaola rí lórí social media. Ṣùgbọ́n tó fojú àwọn ẹlòmíì náà rí pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó. Ìwọ bọ́ táǹsì, ó ní kí ló kọ àwọn èèyàn kan ọ̀rọ̀ ìgbéyàwó títí ẹ. Gbogbo ọkọ t'Alájà Kaola ti fẹ́ tẹ́lẹ̀. Èwo ni fámílì ẹ̀ nínú wọn yàtọ̀ sí tó ẹ̀ṣẹ̀ wá pè ní búrọ́dà ẹ̀? Èwo ni fámílì ẹ̀? Àwọn tẹ́kọ̀ọ́ jọ mọ́ra yé lórí social media tó jẹ́ pé social media ló kọ̀ ní ti yé pọ̀. So wá jókòó ní ìjókòó pé ó fẹ́ bà títí wọn jẹ́, and then your family. Ìjọ òru ọ̀la. Ṣé ní social media? Àwọn èèyàn fura wípé ó ní mission tí Ọlọ́run ṣe jẹ́ ká ní technology tó pè ní social media yìí. Ṣé ní social media bí ò ṣe lè parẹ́? Mo fẹ́ kí àwọn èèyàn máa rí nínú wípé gbogbo ohun tí a bá ṣe
ní rere ni ní ibi ni kò ní parẹ́ láyéláyé a máa kẹsàn ẹ̀. Tẹ́ bá lọ sórí social media sí gbogbo Awólọ́wọ̀ ṣe ẹ gbé jáde wọ́n á fi pàtó fáwọn ọmọ wọn irú èèyàn Awólọ́wọ̀ jẹ́. Bàbá Ayọ̀ Adébánjọ tó jáde láyé lánàá social media ti gbé àwọn Arewa àwọn Haúsá wọ́n gbé bàbá Ayọ̀ Adébánjọ ṣe ìpè burúkú èpè tèmi ọmọ Yorùbá gan ò lè gbé bàbá yẹn ṣẹ́. Òun làwọn Fúlàní gbéṣẹ́ wọ́n dẹ̀ gbé bàbá yẹn ṣépè with date and time and years. I was so surprised nígbà tí mo rí write up àwọn Arewa lórí ọ̀rọ̀ ikú bàbá Ayọ̀ Adébánjọ. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi. Àwọn sórí ọdún gbogbo wọn tí mi ò mọ̀ nípa bàbá Ayọ̀ Adébánjọ àwọn Arewa dẹ̀ lọ bíríìgì gbogbo ẹ̀ with the date and the year. Wọ́n dẹ̀ gbé gbogbo ẹ̀ síta. Wọ́n nínú náà ló ń lọ bó ṣe lọ yẹ. Àwọn Fúlàní nìyẹn o. Àwọn Fúlàní nìyẹn o. Ẹ wo bó ṣe lọ bíríìgì rẹ́kọ̀dù yẹn. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí gbogbo wa náà bá ń ṣe nísìn wọ́n ṣe máa padà bá wa gbé rẹ́kọ̀dù yẹn tó bá yá nìyẹn. Ọkọ lọmọ ìjẹ́wọ́ tiẹ̀ ń wo ọjọ́ ọ̀la àwọn ọmọ títí ẹ̀. Tó bá jókòó tó ń wo ọjọ́ ọ̀la ẹjọ́ bá wa ṣe ètò gbogbo ẹ̀yin màmá mi bàbá mi tẹ̀ kí mi ẹ káàbọ̀ sí orí ètò mo kí yín ẹ káàbọ̀ ẹ bá wa gbọ́wọ́lé ẹ bá wa ṣe ètò. Ìjẹ́wọ́ tiẹ̀ ń wò pé ọjọ́ ọ̀la àwọn ọmọ mi kí ló máa ṣẹlẹ̀? Gbogbo ohun tí mo fi ayọ̀ ṣe lénìí ṣé kò ní padà di ẹkún fún àwọn ọmọ yẹn lọ́jọ́ ọ̀la? That is why tí mi ò ṣe ń jókòó sórí mátà onímátà lọ títí lórí social media. A lot of people ti pè mí lórí kéèsì Portable. A lot wọ́n ti pè mí lórí kéèsì Portable. Pé àlẹ́ ní kí ṣáà ní dá sọ̀rọ̀ Portable ni mo ní ti bá dá sí màá wá fi kún ni. Mi ò dẹ̀ fẹ́ fi kún because múùdù títí ní Portable wáyé tí ìtì yẹn bá ń continue fún ọlọ́mọ ìjẹ́ kó lọ parẹ́ tó bá wá parẹ́ nǹkan gbogbo àwa ta dúró ní dúró eléṣù lẹ́yìn ẹ̀ tó fi parẹ́ ṣẹ́gun pàwọn la máa ru ẹ̀ṣẹ̀ yẹn and Portable dey deserve kí èèyàn bọ́ta wá sympathize fún láti wá bá bẹ̀bẹ̀ Portable deserve ẹ̀ so ó bẹ́tà kí n ṣe báyìí tí bá ti ní pé ilẹ̀ ti ṣe atẹ́gùn ti fẹ́ sílẹ̀ máa wá gbẹ́nu sí mike lórí ọ̀rẹ́ because màá sì gbẹ́nu sí aṣọ pẹpẹ tó lọ fi wẹ̀ lódò mo sọ last time yíyẹ náà mo ṣe ṣó yẹn fún mo láṣìírí ẹ̀ máa tún kò ní bòmọ̀ àwọn kọ́lá pé wọlé wọ́n sọ ṣe gbogbo ẹ̀ ò ti tú síta báyìí sí I don't want to go there mo ń sọ ilé ìka máa fi gún àròjinlẹ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe ni ọkọ lọ́mọ go and change your will